Fàlí ẹ̀mí ló mọ̀ pé ẹ. Mi ò ká láti mi ò mọ̀ pé máa bèrè. You see now, you see? Mo pè é sọ́mọ lélẹ̀ wọ́n sọ pé wọ́n ò kà. So ajá pé bọ́kọ ẹ ṣe ròyìn ẹ gangan náà mo bá. Because ó ní ojoojúmọ́ ló sọ òun di àpò ẹ̀sẹ̀ ló ń gbà òun gbù mo dẹ̀ rí gbogbo ẹ̀ lára ọmọdé yẹn ṣó dà bẹ́ẹ̀. Dádì èmi ṣé ìṣẹ̀ ló wá ro gbogbo ẹjọ́ fún yín? Ṣé torí pé mi ò ti wá fi ẹjọ́ yín sèṣù yín? Ẹ̀ṣẹ̀ tẹ́kọ̀ tó bá jáde nínú ilé ojúṣe ọjọ́ mẹ́ta kò ní wá sílé wá sùn. Mo ní fi kọ́kọ́ kalẹ̀ sí màá jẹ. Fàlọ́ disappoint mi èsì ò tọ́jú ẹ̀ lọ ń dán tó báyìí. Bí Nàìjíríà ṣe dérí kodò tá àmọ́ ibi tí ń lọ yìí èèyàn mélòó lọ dán tó ẹ ládùúgbò yìí. Wọ́n lọ mọ́ jòlòlò yìí òṣìṣẹ́ kan ọ̀sàbọ̀ kan ò ń jẹun ẹ̀kẹ́ ló ń sunlẹ̀ yìí. Wọ́n sọ pé kò tọ́jú ẹ bó ní kó máa lọ́mọ tún tọ́jú ẹ. Ṣé kọ́ àyàn máa sọ gbẹ́nu burúkú jẹ́wọ̀n jẹ́ ń sọ̀rọ̀? Ṣé káyàn máa sọ pé ńgbà tí ẹsẹ̀ ìyá wa tí ẹsẹ̀ Yorùbá láfi yan jẹ ọmọ kọ́mọ Yíbò ni náà? Ṣé gbogbo orúkọ tó ń ṣe yẹn dá? Ọlọ́mọdé yóò tọ́jú ẹ mi ò dáwájú mọ́ mi ò dẹ́yìn mọ̀mọ́ ìwọ ṣé bó ṣe kó lọ́dọ̀ mi lélẹ́yìí? Irú aṣọ tó wọ̀ yìí ní ṣé mi mo rà á fún ẹ? Dádì ọlọ́run máa ṣe ìrànlọ́ lára kò mọ̀ yá ẹsẹ̀ wo ló tọ́jú mi? Kò tọ́jú mi kankan nítorí pé mi wá máa rojọ́ fún yín. Ẹsẹ̀ ò tọ́jú mi rárá. Sọ́tọ̀ àwùjọ máa ń rojọ́ burúkú fẹ́ mi. Wá mi ò láìkẹ́ o ká mọ̀ yọmọ lọ́mọ jẹ́ o. Fọmọ lọ́mọ lẹ́ o. Ọkọ̀ bá kẹ́kẹ́ sí lẹ́yìn ẹ̀kẹ́ bí ọwọ́ ọ̀sán àwọn ọlọ́sàn wọn lọ́wọ́ nígbà mo kọ́kọ́ rí mo léwo lélẹ́yìí ó níwọ̀ lọ́sàn wọn lọ́wọ́ mo léwo tún lára pa ètè dégbò ó níwọ̀ ni ọ̀sán àwọn lọ́kọ́ ìgbà ọlọ́ tó fẹ́ máa kọ́lẹ̀. Dádì ò parọ́ mọ́ mi ní báwo máa ṣe ṣé o máa gbé ẹ̀kẹ́ kalẹ̀ báyà dádì ẹ̀ níbẹ̀ ẹ̀dẹ̀rù. Fàlí mi ò láìkẹ́ sórí mi tó dé bẹ́ẹ̀ tó báyìí tó bá fẹ́ jẹ́ tó bá rí ìbínú mi tó jẹ́ pé tó bá fẹ́ rí ìbínú olúkòso àyàrá náà next time don't do that. Ìyá ẹ̀ gan afárádá ni náà láfaradà ló jẹ́ kẹ́yìn ó di bẹ́ẹ̀ ṣe dà yìí tọ́ba ẹ̀pẹ́ bá láfaradà ni ìwọ náà bá ti wà lójú títí o bá máa sùn lórí agbára o bá máa sùn káàkiri jẹ́ kéré o pé o mọ́ tó jókòó àròjọ ẹ̀ mọ́ tó bá àròjọ ẹ̀ fún mi máa disappoint ẹ o mo kẹsẹ̀ rí o. Dádì mi láìkì kan tẹ̀yẹ ṣé ṣe ló yẹ kẹ́ máa ṣáìdì náà bẹ́ẹ̀ mi ló yẹ kẹ́ máa ṣáìdì lójoojúmọ́ ni màá máa complain tí màá máa fẹjọ́ ẹ̀sùn yìí ni. Fàlẹ́ mi ò láìkí rọ́bìṣì o màá bá ẹ ṣe àbí kí ló ló ń pè é màá bá sọ̀rọ̀ so ibi tó náà bá kù sí màá jẹ́ kó mọ̀ màá jẹ́ kó tún wá rojú ẹ̀ bákan mọ́ o gbọ́ mi nísìn. Jókòó kí n tẹnu fún un. Má wọrí. Ẹ jẹun. Má wọrí tó bá next time. ọ̀rẹ́ gbẹ̀gbẹ̀ ò nọ́mbọ̀ yẹn. Kí wọ́n lọ́wọ́ ẹ̀. Ọ̀rẹ́ pọ̀ mọ̀ ẹ́ set. Kó lè mú fi ọlọ́wọ́ bẹ̀bẹ̀. Ṣé kò kí n ṣe another mad person ló tún gbé wá fún mi? Another one ìkó ló wọ̀ nílé àìtí mi ò tí ì rí trace tán. Mi ò mọ orí oògùn tá a máa lò fún. Mo understand but má bẹ̀rù confam nílé má bẹ̀rù báwo ni. Faith. Báwo ni? Faith. Come in. Okay. What's up? I'm okay. Ọ̀pọ̀ yín ní sọlá ọ̀dọ̀ adára dúró látẹ̀kọ̀. Mo má bínú jàre, mo ṣáyé lọ síbi kan. Faith. Why tell them that this is okay, bye. Alright. That's the girl. Yorùbá dẹ̀ sọ pé tí ọkọ bá ti mojú aya, alárinà máa ń yé bá. I understand. Can go meeting. Goodbye. Nàìjíríà sínú báwo ni kí ló ń ṣe lé ọfẹ rẹ sínú. mo ti lọ sọ́ọ̀bù tẹ́lẹ̀ mo ṣe rí i pé mo strong mo fi padà. ló jẹ́ kó o wálé sọ pé o sọ fún mi láàárọ̀ ìgbóhùn lọ ibi iṣẹ́ mo pàdé ọ̀gá ẹ̀ ní junction bẹ́ẹ̀ ń sìn ó jẹ́ kí n realize pé ó ti pé 4 days náà tó ti wá iṣẹ́. èmi 4 days èmi ò lọ fún ṣọ́ọ̀bù 4 days èmi ń dé ṣọ́ọ̀bù lójoojúmọ́ ọ̀gá ò wá ṣọ́ọ̀bù ilé náà máa ń dúró a máa ń lọ mú owó fún wọn lé ní. ẹ̀ẹ́dẹ̀gbẹ́ mo tún ti dé ṣọ́ọ̀bù. ọ̀gá ń parọ́ tó wọ́n tó yẹ kó wàá sọ fún mi láàárọ̀ pé wọ́n àdádì mò ń lọ ibi iṣẹ́ o. Ṣínà look at me mo ń ṣeré ni you know that I'm a civil servant nígbà tí mo fi wà ní dèdè èjẹ mo fi gbogbo egungun ara mi mo fi ṣiṣẹ́ ìgbádùn mò ń gbádùn ń sìn. ọjọ́ tí àárọ̀ tí báyìí ló fi ń tàfàlà mo ń ṣeré Ṣínà. Kí
ni wọ́n fẹ́ fi yẹn ṣe. Má ṣe gbọpẹ́ náà ni. Ẹ gbọpẹ́ wọ́n fẹ́ máa ṣe yahoo tẹ́ bá ti mú ẹ mọ́ sọ pé onídàájú o òun ṣe rẹ ni o yìí sí òun ṣe rẹ ni tara ẹ mò ń rò fún ẹ.